أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونجى منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojúpọ̀nà tí Ànábì wa sallallahu alayhi wa sallam tó fi ilẹ̀ tí ó fi di ọjọ́ tó jẹ́ pé la yanfa'u fihi malun wala banun, owó àtọmọ ò ní ṣàǹfààní illa man ata Allaha biqalbin salim, àfẹn tó wá pàdé Ọlọ́run ọba àlékiọlá Allah pẹ̀lú ọkàn tó là kúrò níbi ẹbọ ṣíṣe àti ìwà nifaq. À ń fi àánú Ọlọ́run àfi ń bẹ̀ lọ́hùn. Àdánwò tí yóò bá wa tá a fi máa purọ́ fáyé, tá a fi ròdòdó ńlẹ̀, tá a wá sọ yí pé ọ̀sán náà ń bẹ nítorí nǹkan tá a fẹ́ jẹ́ àbí nítorí ìfẹ́ inú pé a sì wá ń bélé ìbọ̀ láti ìjọ ká gbọ́ pé ká wá fílẹ̀ nírú tó kó bá Abu Talib. Mẹ́jọ ṣẹlẹ̀ sí wa o wọlé àjọ kan sọ rẹ wọlé abúlé la ilaha illallah. Ní àìní gbára wa lásìkò, mo kàn fẹ́ ra ṣe short video yìí nítorí fídíò àfà Tìjàníyà kan tí mo rí lórí platform Tìjàníyà náà ni àbí lórí platform àwọn Sufi. So ìgbà tí mo rí tí mo gbọ́n tó sọ, ẹni yẹn ẹ̀tọ́ lẹ́kọ̀ọ́ ni, so ẹ̀tọ́ lẹ́kọ̀ọ́ dáadáa, so ó náà sì fi ẹ̀kọ́ sọ̀rọ̀. Nínú ẹni tí mo like inú àwọn oníṣúfí láyé òun lẹni yẹn wà. Kọ́lọ̀ máa ń ṣe dáadáa fún wọn torí pé wọ́n tọ́nà dárìn, ṣùgbọ́n kò sí bí a ṣe ṣe bòlò tí ò ní ọrùn gbẹ́. So tí wọ́n ti ń pè ní bídíà poison ni, kódà kéèyàn mú òdodo báyìí yóò tún máa ra pẹ̀ báyìí tẹ́sàrí pé ọkàn fẹ́ máa fún òdodo, ó fẹ́ máa fún mọ́lẹ̀. Òun ni ẹni yẹn sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀, ó fi ń dìfẹ́ǹdì tíra Jawahirul Mahani. So pé àwọn kódà kódà kọ́ àlùsùnà pé àwọn ọ̀tá Sufi, àwọn ọ̀tá Tìjàníyà. So ẹ̀yin ọmọ Tìjàníyà ẹ lọ kéwú, ẹ lọ sí gbá. Ẹni tí máa ń sọ àwọn ọ̀rọ̀ ti pẹ́tẹ́lẹ̀ ń gbà kí wọ́n tó stop. So táwọn náà fáwọn èsì kan gbà náà ṣùgbọ́n wọ́n ra sọ̀rọ̀ kan, wọ́n ní ìgbà kan so àwọn ti rò pé mo mọ̀ kémi lẹ́ni yẹn bá wí pé ìkan wá bọ́ta tí ń sọ̀rọ̀ Jawahirul Mahani báyìí. So ẹni táwọn rò pé ó yẹ kó gbọ́ kí ó yé kọ̀ wá sọ pé Ṣàmúdà Tìjàní lọ́kọ Jawahirul Mahani. Irọ́ ní fi yàn pamọ́ mi, wallahi irọ́ ni. Àwọn Sufi a máa parọ́ irọ́ white nìyẹn. Ẹ má yẹ ti parọ́ mọ́ Ànábì, kò sẹ́ni tó lè parọ́ mọ́. Fìgbà kan sọ́rí láyé pé Ṣàmúdà Tìjàní ló ní Jawahirul Mahani. Tó bá jẹ́ pé mi lẹ́ni yẹn gbà lérò o, èmi mo sì sọ àwọn aburú tí ń bẹ níbi Jawahirul Mahani tí mo sì ẹlòmíì náà lè ṣe o, ṣùgbọ́n mi sọ tí mo ṣe part 1 2 3 4 5. So kódà ẹni tó bá rántí dáadáa ní tí mo máa ń kóòtì ni wípé tí ó bá jẹ́ pé àáfà àtọkọ Jawahirul Mahani tá a mọ̀ sí Ali Harazim, tó bá jẹ́ pé ní táàfà yìí sọ pé Ṣàmúdà Tìjàní lọ sọ, tó jẹ́ pé Ṣàmúdà Tìjàní lọ sọ àwọn nǹkan yìí tó tọ́ lọ́dọ̀ tèmi òun èsì wà níyọ̀ lọ. Ṣùgbọ́n tó bá jẹ́ pé àáfà yìí parọ́ mọ́ wọn ni ó kọ́ àáfà yìí kọ́ náà. So ẹ bá ṣàkíyèsí Ọlọ́run ní jẹ́mi ọba ń bú pé Ṣàmúdà Tìjàní kìnnìkan tó bá jẹ́ pé. So kí ni tí mo bá fẹ́ lò torí pé mi ò fẹ́ pẹ́ púpọ̀ tọ́ra wà nílé kí ó tààtù sí lálẹ́ ó ní pé inú ọ̀rọ̀ tẹ́ni yẹn sọ
iná làwọn súnà ń sọ náà kí lẹ wá fẹ́ máa lọ́rọ́ lọ́rùn sí ẹni àwọn nǹkan tí ọ̀dà inú Jawahir Ma'ani ọ wà ń bẹ̀ so ṣùgbọ́n wọ́n lọ ka tírà Shehu Ibrahim Niyas wọ́n ti ṣàwọn àtúnṣe àwọn àfáà ti ṣàwọn àtúnṣe so ipe kákan wà mú nǹkan tí ọ̀dà ń bì kan inú Jawahir Ma'ani tí ń bẹ lọ́dọ̀ tèmi ẹ̀rí pé mo ti máa ń sọ mo máa ń gbé bọ́tà báyìí ní òòrù Jawahir Ma'ani tí ń bẹ lọ́dọ̀ táwọn àgbàlagbà ni o wọ́n ti sọ pé kọ́pì tó wà níta yẹn kódà náà ló jáwọ́ kàbọ́tà ṣùgbọ́n kódà ìní gbogbo yín má gbàmọ́dọ̀ ilẹ̀ mà fi ń wù àwù iná mà ń bá lọ́dọ̀ àwọn tí a ń pera wọn ní ṣéwù gbogbo àkídà tí ń bẹ nù rẹ̀ wọ́n máa ń sọ ọ́ jáde ìta ń gbọ́ lórí social media wà ń bẹ̀ ìta fi tó ara wa rí báyìí lójú ayé ìmọ̀ wà ń bẹ̀ ok tó bá rí báyẹn ẹ jẹ́ ká jọ yọ tí ó bá dáa kó ẹ jẹ́ ká yọ irọ́ white ní ká máa sọ pé àwọn àfáà kan wọ́n ti sọ pé wọ́n sọ ya wọ́n sọ wọ́n ẹni sọ Abraham ti yà ṣé Ibrahim yà sọ yìí pé àwọn kan bẹ original copy ń bẹ lọ́wọ́ àwọn fún 15 years ok ala ní the original copy ìgbà tó jẹ́ pa burú fáká tí dáadáa wà nílẹ̀ táwa àrí àbá Tijani àǹkan tí ó sọ yìí pé ẹ wo péjì báyìí àwọn nǹkan báyìí wọ́n fi parọ́ mọ́ṣẹ́ Ahmed Tijani ni àwọn nǹkan báyìí a kan sọ pé àwọn nǹkan bẹ́ẹ̀ ní Jawahir Ma'ani tí ọ̀dà kò sí tí a kankan tó jẹ́ tí a torí pé ẹni yìí máa rí wa pé Ibn Taymiyyah àwọn èèyàn náà dáadáa parọ́ mọ́ Ibn Taymiyyah náà àwọn dáadáa kọ́ mọ́ kódà àdìsí tí ọ̀fẹ́sẹ̀ múlẹ̀ ṣe ń bẹnu Buhari ní táwọn àfáà kan sọnù ẹjọ́ nítorí ọ̀rọ̀ ọmọ ni mo sì rí pé ẹni yìí máa ń púfù mà ẹ bá wa kóòtù àdìsí tí ọ̀fẹ́sẹ̀ mú àwa mọ bí tẹ́ ń sọ o tẹ́ ẹ fẹ́ sọ bẹ́ẹ̀ ní táwọn àfáà sọ ní òye yín o ọyẹ kóòtù ẹ̀ pé àdìsí báyìí nínú Bukhari òun àdìsí dọ̀yìfù káwájọ bọ́ sínú ilmu rijal kájọ bọ́ síbi sanadu àdìsí ká bọ́ bí ọ̀dọ́ mẹkáníìkì àdìsí káwá túpalẹ̀ ẹnìkan sọ wá mí ní ọ̀rọ̀ tí a bá ní nǹkan báyìí nínú tírà báyìí nígbà fẹ́ sí tàmámù lìmínà tí àbálí bá ní sí lórí fíkì sunna tó bá mọ̀ ókè àwọn àdìsí tó wà ń bì nǹkan báyìí ló mú àwọn àdìsí tó báyìí ló mú tó wọ́n yọ jáde tafsir Ibn Kathir àwọn àfa akọ sahihu tafsir Ibn Kathir dọ̀yìfù tafsir Ibn Kathir àwọn àdìsí dọ̀yìfà tó wà ń bẹ̀ wọ́n yọ jáde so ẹ̀yin náà bá wá yọ tinú Jawahir Ma'ani jáde àṣọ kó Ahmed Tijani lọ sọ àlùsùn náà kankan ò sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tírà yìí o ọ̀pákùtẹ̀lẹ̀ tírà Tijaniyya ni ẹni tó sì kọ́ ń kó ti Ahmed Tijani so ẹ kàn bá wa sọ ẹ bá wa sọ pé ókè ẹjọ́ o tọrọ ní àwọn kan bẹ́ẹ̀ ọ̀nà mẹ́rin ní ẹgbà kọ́ èyí tí wọ́n sì pé àní gbogbo ọ̀nà ẹja fọ̀nà lẹ̀ èyí tí ọ̀dọ̀ kó Ahmed Tijani àwọn náà ṣe múláwọ̀ rẹ̀ fún ọmọ kí wọn èyí tó jẹ́ pé ọgbọ́n lẹ́nu èèyàn ní alẹ́ òkè ẹ bá wa ṣiṣẹ́ lórí rẹ̀ sí ọ̀sán àwọn tí wọ́n jẹ́ ògbóǹtarìgì náà Tijaniyya kí wọ́n bá ní ṣiṣẹ́ lórí ẹ̀ náà gbogbo àkídà tá à ń rí pátá tí wọ́n kọ sínú Jawahir Ma'ani kò fẹ́ẹ̀ sí ní tá àti ìgbọ́lẹ́nu ń sún fi ilẹ̀ Yorùbá náà ẹsẹ̀ adìnnà yìí pé àwọn kan bẹ́ẹ̀ táwa rí onísúfì kankan táàrú onísúfì kankan ẹ̀yin ìbọ́ọ̀ta kẹ́ ẹ sọ pé ìsọkúsọ ni tó ń súnà bá bọ́ọ̀ta tí wọ́n sọ ẹ àwọn ní ẹ tẹ̀fẹ́ tó bá sẹ̀ nínú wa ni ẹ lọ wọnú súnà dáadáa fi wọ́n tó bá fẹ́ ṣàbòsí lókù táwọn èèyàn bá dìde yìí tí sọ̀rọ̀ gbà tí social media ò tí ì dé àtìgbà tí social media yìí dé tí àwọn tí wọ́n bá mọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn dáadáa tí wọ́n relevant tí ìsèpín gbà social media dé ní ń bọ̀ ta ni mò ń sọ o ẹ mọ̀ yìí pé tí àṣàwọ̀ bá ti fẹ́ sáwọ́ nínú súnà báyìí àwọn àfáà súnà ní ọ̀kọ́ gbogbo tì í tó ń bídí àkẹ́kẹ́ ò tiẹ̀ nílé sọ̀rọ̀ tabarẹ́ni tó fẹ́ máa kàfàrà àwọn èèyàn àwọn àfáà súnà wọn àmọ́ sí wáàsí lórí ọ̀rọ̀ tekfir láwọn ìsọ̀rọ̀ àwọn àfáà àgbà yìí nínú ìlú tá a wà yìí particularly nínú Ìbàdàn wa yìí oríṣiríṣi ogun àwọn àfáà àti jàsẹ́yìn ìgbà táwọn kan dìde àwọn agbọ́pà tí a ń tún ya jáde tí a nínú gbólé àwọn ọmọ ẹgbẹ́ ọjà abá Central Mosque ilẹ̀ gbogbo àwọn àfáà súnà fi wá kan wá ọyẹ wa mẹ́rin yín wá nígbà tó ní ibi tá à ń dojú kọkọ ẹsẹ̀ fẹ́ mọ́ ti fúráìtì sínú súnà nígbà níbi tá à ń dojú kọkọ lọ́yẹ ká máa dojú kọ ibì kan láà máa dojú kọ ọjà abá láti lọ yanjú ẹ̀ tí gbogbo àfáà súnà ó jókòó báyìí tí wọ́n sọ pé àwọn eléyìí aláṣejù ní irọ́ ni wọ́n fẹ́ pa social media ò tí ì sí ìgbà táwọn kan ní jímọ̀ aago 9 àwọn tó máa kí jímọ̀ àwọn ti rádìsì kẹ́kà
àtọ́sáré paná rẹ̀ mọ́lẹ̀ ìbàdàn àwọn afá súnà dìde inú súnà wọn ti ń dìde gbogbo aburú tí ń dìde nínú Tìjàníyà pátá ẹ̀sọ́ ẹnìkan tó bọ́ ọ̀tà tẹ̀ paná rẹ̀ inú yín láti rẹ̀ tí ó bọ̀ nù wíbáìrò tí ó lè ẹni àjẹwà líyọ lọ́ọ̀ni ó lè mọ iye yín bàtì níní ńgbòdìjì èèyàn bá ọmọlúwàbí bá sọ̀rọ̀ ẹ̀ dárọ́ inú yín láti rẹ̀ tí ó kó tẹ̀sùbà 70 sọ́rùn yóò dé face cap rẹ́dì sọ́ọ̀sì blue kìdí kan wọn lè wà líyọ lọ́nà ẹni kò sí tí ìjẹ́ wà líyọ lọ́dọ̀ ti yí njó wa ní sí nǹkan bọ́ta inú yín lára ẹni tó sọ yí pé exercise nínú kò ní ìdì kí ló wà ń bí irun àwọn yóò ti ṣe aláàpọ̀ àní gbọ́ pé kẹ́nìkan bọ́ta kọ́takọ ẹni yẹn àwọn òbú Tìjàníyà àbú ẹnì kẹ́kẹ́ náà so in tó bá fẹ́ dà kìdárù tó bá fẹ́ bàjẹ́ á sọ pé eléyìí tako ṣẹ̀ríà Islam ṣùgbọ́n inú mi wá dùn fọ́rọ̀ tẹ́ni yẹn sọ inú mi dùn fọ́rọ̀ tẹ́ni yẹn sọ wípé wọ́n sì kó tiẹ̀ jáde nínú tírà Sheikh Ibrahim Niass so pé ọwọ́ à ń bẹ̀ tí Sheikh Ahmad Tijani tó sọ yìí pé gbogbo ń tẹ́ ẹ bá gbọ́ tàbí tí ẹ bá sọ pé mo sọ fazinuhu bimizani shar'i ay alkitabu wa sunnah pé Sheikh Ahmad Tijani ẹ má gbà wọlé o ẹgbẹ́ lórí òṣùwọ̀n tó bá ti bá ṣẹ̀rí àmú tó bá tọ́nà kìtàbù àti súnà mú ẹ gbà wọlé ní tó bá tako ẹ jù náà ẹ dákun sọ wá nídìí ká sì mọ pariwo pálù súnà sọ sí bá afẹ́ jọjà ẹrù màá ní ni ẹ wo bí ọ̀rọ̀ tẹ́ni sọ lójú inú mi ó dúkà ọ̀ ẹ̀ka bọ́ta ká kílíà rẹ̀ tọ́ra ara yọkàn máa wò tẹ́ bá ń tabaná tẹ́ bá ti wà ń bí mólúdì ẹ máa rò pé àwọn tó tẹ́ ń bá sọ̀rọ̀ pé bóyá tẹ́ bá ti ṣe àlùrí social media kí bákan náà lásìjọ rí ni àwọn ìtawà ń yọ jáde inú jàrú màá ní à ń sọ wípé ilé ọ̀tàkùn súnà ìsìnkú tí Sheikh Ahmad Tijani sọ́ọ̀lẹ̀ náà ní ní tí Sheikh Ahmad Tijani sọ́ọ̀lẹ̀ látẹ̀lé bá ń na ọ̀rọ̀ wọn látẹ̀lé kí sọ́wọ́ tó dìjà àbí inú fídíò àfáà náà ní wà àfáà dáadáa làfáà tọ́lá àwọn náà dáko ẹnì kankan wọ́n èsì dáko èèyàn Jazawullahu khairan wọn nífẹ̀ẹ́ àfáà ń pọ̀ torí mọ́ ńlá kẹ́ni tó bá ti kí wọ́n bá ti ẹ̀kọ́ pé kí ó tẹ́ mọ̀ sòrú àwọn táwọn nídìí nu kìí ṣe ẹnìkan tí wọ́n kà máa ń ranjú ojú gba kínní kan rárá ẹ jọ irú àdáparọ́ tẹ ní wà nù Bukhari yẹn tẹ ní táwọn àfẹ́sì gẹ́sọ tí àbálí bá ń sọ pé àdìsí ọ̀fẹ́sẹ̀ múlẹ̀ ẹ kàdá kọ àdìsí méjì àwọn aṣọ ntálíbá ní sọ táwọn èèyàn sì gbọ́ tàbí sí bẹ́ẹ̀ ló ṣe rí lágbájá sọ̀rọ̀ kọ́ ní iṣu gbogbo wa lájọ kọ́ ilmu rijal lakọ́ ọ̀rọ̀ sanad lakọ́ mustala hadith àwọn àbọ̀ bẹ̀ èmi tó sọ pé kò sí hadith da'if nínú Bukhari àmọ́ ntẹ́ fẹ́ sọ ntẹ́ láwọn èèyàn fẹ́ sọ̀rọ̀ lórí inú Muslim àmọ́ ṣùgbọ́n àní tí ì sọ ẹ sọ jáde ká sọ tẹ́ bá ní wọ́n parọ́ ní Ibn Taymiyyah àwọn sọ pé Ibn Taymiyyah sọ báyìí àwọn àfẹ́sì tẹ́ máa fẹ́ ṣe dìfáwù pa súnà ibi tí wọ́n ti parọ́ mọ́ kẹ́ eléyìí yóò sì lẹ̀ wọ́n yọ jáde ẹ ní káwọn Tìjàníyà ọjọ́ kí wọ́n bá ní yọ lé náà jáde kì í kàjọ kó wá sọ yìí pé sẹ́jà ẹnu màá lo àwọn tí wọ́n fi parọ́ mọ́ ṣé wà ń bẹ̀ àwọn tí ọ̀dá wà ń bẹ̀ àwọn go ẹ sọ ẹ̀rọ ìṣẹ́ṣe tẹ́kọ̀ àfọ ọ̀rùn ẹ̀sìn ní òrùjú náà ẹ̀yin náà ti mọ kí ẹ̀sìn ti mọ lẹ́wọ̀ ẹ̀yin dẹ́ gbọ́ṣẹ́ rẹ̀ ayé ẹ̀jẹ̀ yín náà ẹ̀ṣẹ́ lórí rẹ̀ babul ijtihad maftu táwọn tó ṣáájú náà àwọn Tìjàníyà tí wọn bá ṣe irú ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yẹn náà so now I'm man so ẹ̀yin náà ní nǹkan níyà kẹ́ lọ sọ pé òkè eléyìí gẹ́gẹ́ bí àsọọ́lẹ̀ ṣé ó Tìjàní o pé n tí ń bá sọ ẹ bá ń gbé sórí òṣùwọ̀n ṣẹ̀ríà so ẹ̀yin náà kà sọ pé eléyìí Jawahir Ma'ani ti mẹ́wàá tèmi yìí o kẹ́nìkan sọ pé àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan náà ní ọ̀kan sí ń bẹ̀ ẹ lè ka awẹ́ méjì àfẹn tí ọba gbọ́ súná yìí tẹ́ẹ̀bà sí awẹ́ méjì ní tí mo tó sì wà wájú mi yìí ó ní Jawahir Ma'ani ní ẹ wá dúró péjì bó ṣe pọ̀ ẹ wá lè ka awẹ́ méjì báyìí ẹ rí ẹ̀rọ tó pọ̀ ní tó ta kàkídà iṣẹ́ báṣù ńlá ni kéèyàn ló ń fẹ́ yọ ẹ̀rọ bíi ní tí ó kù tí ó dá ń bẹ̀ jẹ́wọ́n báyìí ni so gbogbo àwọn ntí Abu Yazid al-Bustani àbẹ̀wò lórúkọ rẹ̀ àtàwọn ṣéwùṣéwù tí a ń kó tì ń bì àtàwọn ẹlòmíì náà tí a tó ń sọ ń bì tí a ń sọ wípé àwọn máa ń ṣe pẹ̀lú náà àwọn ṣéwù yìí níbí náà ń sọ rẹ̀ bó lẹ́sọ̀ ó sì ta kàkídà ẹ má bínú o Nàìjíríà ló dé wọn mú náà wà lọ ní o.
àti sáré tán wọ́n múná wa lọ ní o so ó sì ta kàkídà káwá bọ́ọ̀ta ẹ̀ka bá wa ṣiṣẹ́ lórí rẹ̀ ẹ̀ka má sọ pa pé àwọn kan bẹ́ẹ̀ ọba ṣẹ̀rí àwọn kan bẹ́ẹ̀ so ìmí bẹ́ẹ̀ tó jẹ́ pé ìwọ ló lè gbọ́ yóò kì í ṣe pé ọba ṣẹ̀rí àwọn tako là ẹ bá wa yọ gbogbo ẹ̀ táwọn kòkè àwa la àgbélé yìí elé àwa la gbọ́ yé àwa la sì gbọ́ yé so kákan wá sọ pé ìbẹnu jàrú màá ní ntọ́da àtẹ̀ntí ọ̀dà rárá a sọ pé ntọ́da ò sí bẹ́ẹ̀ ṣùgbọ́n ntọ́da abẹ ó kéré jọjọ ní ntọ́ bá ṣe rí àmọ́ ìsọkúsọ lọ́pọ̀ jù ń bẹ́ẹ̀ inú tó sì wà ń bí náà ni pé ẹni ọmọ Tìjàníyà kankan kò gbọ́dọ̀ tako ara wọn ẹ̀ẹ́dẹ́ takora yín tòótọ́ kò bá sọ pé òun ẹsẹ̀ tọ̀dọ̀ Ọlọ́run dín ní ìṣòwò àtọ́lọ́run làwọn jọ bọ́wọ́ ọ̀sọ̀nù ẹni ẹ̀kọ́ kálukú gbòjúmọ̀ ni wọ́n dà síbi ti súnà lásán tẹ bá tún wá ró súnà tó bá tún wá bọ́ ta tó bá ń kọ̀ rẹ́ ti yí ké níta ẹ fẹ́ gbé wọnú súnà yìí kò sí bẹ́ẹ̀ o fídíò rẹ̀ lẹ́tọ̀ wá gé lẹ́wọ̀n àwọn ẹni ọ̀sẹ̀ rí nǹkan ìnilágbèjà sọ yìí o torí pé kò sí bàjẹ́ tó lè wọnú súnà tẹ́nìkan fẹ́ pákéjì nínú ọ̀rọ̀ ẹ̀sìn ó ń súnà gẹ́gẹ́ ní ó tètè fọmọ́ pé léyìí àṣejùlọ fẹ́ wọ bẹ̀ ẹ̀yin dákẹ́ náà ẹ wá ní àwọn tó bá sẹ̀rí kiri kan èwo wá lè wú ẹni tó rí bàjẹ́ tó dákẹ́ lórí rẹ̀ tí ò sọ báwọn èèyàn ń wí òkú sí gbogbo àwọn àgbààgbà sí òun yóò jókòó báyìí ẹni tó sẹ́mc yọ ọ̀sọ́kùsọ ẹlòmíín lè ní Ọlọ́run gan-an ní mánéjì ayé ni ọmọ mánéjì gbogbo nǹkan dé ẹ nílẹ̀ nìkan tí wàá padà dìde pé subhanallah àwọn nǹkan lọ́yẹ̀kẹ́ já gbéyàwó kì í ṣe já so tírú àfáà tí mo lọ jáde tírú wọn bá ti ẹ̀ ń jáde báwọn wọ́n ti jáde tẹ́lẹ̀ ńgbà kan wọ́n tó ń stọ́ọ̀pù ni so tí wọ́n bá ń jáde báwọn àwọn tó ń là kẹ́nu ọ yàtọ̀ sí kó àwọn tí wọ́n kàn máa wá sọ pé ẹ tún gbọ́ lágbájá wa gbé fídíò rẹ̀ no àwọn olórí pípé bá ń la need so àwọn olórí pípé bá ń la sì níìdì nínú súnà tí kálukú lè jẹun sí tí a wò sí àfihàn àwọn sọ ní ìsẹ̀ wọ́n á ní àfàtọ́ ka àjàrú màá ní àwọn sì rò pé ẹlẹ́kọ̀ọ́ ni àwọn á ní tí àwọn láti jà nínú káàkiri wà láìmí ọ̀sọ̀ bẹ́ẹ̀ tó bá jẹ pé mi lẹ́mí ò ń sọ bẹ́ẹ̀ rí kódà Ali Arasimi bí mo sì máa ń bá yín pè ní Ali Arasimi tó bá jẹ pé tí sẹ́ ọmọdé ti jà ní tó sọpọ̀ sọ yìí tàbí sẹ́ ọmọdé ti jà ní lọ́ bá sọ wọn ìsẹ̀ni Ọlọ́run ṣùgbọ́n tí wọn bá sọ Ali Arasimi yọ kàdé nù yọ wájú Ọlọ́run tọ́lọ́ bá àkìdájẹ ọba ìsìlámù jẹ láwọn ọ̀rọ̀ burúkú tó wà mẹ́ ntí wọn máa ń sọnù táwọn yẹn fi gbọ́ ẹlòmíràn ni wọ́n bú sẹ́wọ́n ti jà ní ìbúṣẹ́ ti jà ní báwọn ṣùgbọ́n náà mi dùn fún tẹ́lẹ̀ kóòtì tẹnisẹ́ ọmọ nàìjíríà lọ sọ bẹ́ẹ̀ pé gbogbo ẹ̀ ti jà níyà is a challenge ẹ jọ inú táwa rí ń bì tá a fi lè gba sọ̀látìlì fàtì wọlé agbé sórí òṣùwọ̀n ṣẹ̀ríà kọ̀ lọ ọ̀nà tí wọ́n lọ gbà wá gbogbo ọ̀rọ̀ pọ̀ ń bẹ tó ti yé báyìí wọ́n ti ní ká gbé sórí òṣùwọ̀n ṣẹ̀ríà wọ́n ṣàwọn láti àwọn pé ní tẹ́ ẹ bá ti gbọ́ kí mo sọ kí ṣàwọn láti àwọn sọ pé ànábì padà wà bá ńlá yíyẹ kí sọ̀tá ńlá mọ̀ náà mọ́ ọmọ wà ń bì ọ padà wà báwọn àwa gbà pé ànábì ò lè padà wáyé mọ́ lẹ́yìn àtàrà ṣẹ̀ríà sì clear rẹ̀ fa tá a sì mọ mẹ́rin wá tó gbẹ láti sọrí tẹ́lẹ̀ ṣùgbọ́n kẹ́nìkan kan á wò pé ẹ̀ ń wà níbi mólúdì kan torí pé ibi mólúdì náà lẹ ti máa ń wí gbogbo àwọn ìwìkúwì ẹlòmínà ọ̀fẹ́ mú ẹ̀rí mólúdì wà yẹ́nì ó nu wọ́n ṣe mísírà wọ́n ṣe ní kíní kẹ ẹ wo èrò bó ṣe pọ̀ nígbà tí ìjọba ṣe ìjọba ní dẹ̀lílù ẹ̀sìn ni àbúrò làwọn yẹn ṣe máa àwọn yẹn burú gan o tíjọba ń dẹ̀lílù ẹ̀sìn wọ́n ṣe ní Egypt wọ́n ṣe ní kíní kan ok sẹ́rù tí Egypt lẹ́yìn sí ok káàtì ẹ̀sọ́ pa fẹ́ máa kì í mólúdì ṣe bí ń dọ́tẹ̀ ẹni bá nàbí òun nílẹ̀ kí gbogbo ayé ó ṣe lẹ́ẹ̀kan náà déètì ti yín ìbẹ̀rẹ̀ báyìí ẹ wá fẹ́ máa fi ọ̀rọ̀ àgbáyé ẹ fẹ́ máa fi báàkì tọ̀dọ̀ ti yín ṣé nílùú Mísírọ̀ ọyẹ dákọ ìlú kan nínú gbogbo àwọn dówálé ìsìlámì yá pàtà tọjọ wípé nígbà wọn ti sítálíọ̀nù di 12 tí rani abánabi o kálukú gbogbo àwọn àgbààgbà fáwọn àṣẹ àwọn ọmọdé tì mí ìran lẹ́yìn sí Nàìjíríà náà kámúkásí ń jọ náà gángan ọ̀lẹ́rìí o ṣùgbọ́n ẹ wá gbogbo olùtẹ́ máa ń fi wá sẹ́yìn ẹ lọ wo kíníkà ìjọba dìklẹ́ olùdé ẹ kíníkà ọ̀gá ó lè yan òun yẹn sí báyìí láì tẹ́kẹ́ ń san yín dì ok sáwọn olùtẹ́ ń dá akọ yẹn ṣé nígbà tí wọ́n dìklẹ́ olùdé ńjọ náà tí ẹni wọ́n lọ stadiumu àwọn kamachi wọ́n sì gbá wọ́n ṣàwo wọ́n ṣà dìklẹ́ olùdé wọ́n sì kálukú celebrate ẹ̀ sáwá gbọ́ pé
àgbà séwù kan ó ní tó bá di October 25 àgbà kíní kan ó ní tó bá di kíní kan sáàgbọ́ kí ló táwọn àgbààgbà karambà ní séwù títí bí ọ̀sẹ̀ àmọ́ múrèètì tẹbí mísọ̀rọ̀ lẹ́fí máa ń sẹ́rì ẹgbẹ́ mẹ́rin irú rẹ̀ náà wà mísọ̀rọ̀ wípé ṣéwò Ali Juma lẹ́yìn on the 12 wọ́n dájọ́ kan fáwọn èèyàn pé káwọn èèyàn pàdé àwọn pé làwọn fẹ́ mú fún múlídìí àwọn tọ́lá ẹ̀kú fẹ́ gbọ́rọ̀ tànà bí wọn mísọ̀rọ̀ lẹ́fẹ́ gbọ́ ọyẹ sọ lẹ́yìn on the 12 pé àti sẹ́wọ̀n kí ní ìsìnkọ́ ẹ káàtì ẹ̀gbọ́ pẹ́ nìkan mòdé ti múlídìí mọ̀ ọ̀tọ̀ ni tẹ́jọ́ tẹ́ lọ sí Senegal ti bá nàbí ọmọ ọmọwé wọn ló ní writing sọ̀rọ̀ writing là ń sọ ọmọ ọgbọ́n wọn ni wọ́n Sunday ìdíjẹ́lé ọgbọ́n ẹgbọ́n ẹ má sọ pé àwọn tẹ́ fi parọ́ mọ́ gbìn tèmi àbẹ́ àwọn tẹ́ fi parọ́ mọ́ kíní kan èyí tẹ́ fi parọ́ mọ́ yẹn tẹ́lẹ̀ sọ àwọn àfẹ́sìn ti kọ́ wọn ó sì kọ́ jáde nítọ́ ẹ lọ́sọ̀ báyìí ní tẹ́ ní ọ wà ní Bukhari ẹ má dé ìtọ́ ẹ fi gbẹ̀ jáde ẹ kàn mọ́ gbèsùgbọ́ àwọlé ẹ kó tiẹ̀ ní ọ̀rọ̀ ayé ti da ayé ọpọ́n mọ́ ti sùn ayé tá a wà yìí náà ọpọ́n mọ́ ti sùn gan o so níta àkànfẹ́ clear nù pé ẹ jọ this is a big message for Tijaniya ẹ bá wa yọ I need the original copy Jawahirul Ma'ani wallahi nǹkan bú nǹkan dáadáa sí adi níta àmọ́ gbé pamọ́ kí ẹ lọ wà ní bẹ́ẹ̀ bá ẹni tí ra súnà tẹ́ bá lẹ nídìí á provide ẹni tí ra súnà tẹ́ bá lẹ nídìí so kò tí ẹ nídìí àdọ́jà ara nìna ó sì á di pé à ń gbé pamọ́ sọ́jà wo ni ẹjọ́ original tá a bá rú original fẹ́ẹ̀kì tẹ́ ẹ rí lọ́wọ́lọ́wọ́ ayé o ńlá wa àkóparọ́ mọ́ yín ṣe ní fẹ́ẹ̀kì náà là ń sí tàǹkà ẹjọ́ yìí náà bá wa sí tí Ibn Taymiyyah kẹ́ máa kà á bẹ́ẹ̀ kàkà ó kọjáde ń bẹ̀ à ń lẹ̀ mọ́ Ibn Taymiyyah padà ti àní níta lùsùn náà wà nù Ibn Taymiyyah kọ́ ní wọ́n kíní wà náà Ibn Qayyim kọ́ Imam Ahmadu kọ́ Ànábì lórí wa ọ̀rọ̀ tí Ibn Taymiyyah bá sọ tó bá sì dédé tànàbí àgbà tí ó bá sì dédé tí a jù ú náà pẹ̀lú Ibn Taymiyyah àbí kí lọ kí lọ rò sí alùsùn ní ìwà fámìlì bá pé ètò àti sọ́nà ìrìn tẹ́wọ́n ti ṣe bá ọ̀rẹ́ ni tó ọ̀rẹ́ ni so ọpọ́n mọ̀ ti súnmọ́ ẹ̀ ẹjọ́ so báyìí àwọn alùsùn náà ṣe ń ṣe o táàmù tíra ni wọ́n ń ka yín la kí wọ́n ń tàṣí rí wọ́n ń ti kí ní no ẹ̀sì gbọ́ orí platform tí mo ti wò láàárọ̀ ọmọ kan ń wò báyìí kí sáà kí ní èrò pé kàlàmùsù gbogbo ayé ni so wáyé ṣe kàlàmùsù ẹ̀sì gbọ́ ẹ̀jọba owó òrìjìnà Jawahirul Ma'ani àwọn àrètí rẹ̀ táàbà tó ti wá rí àwùlẹ̀ tí ì tú nǹkan kan ń bẹ̀ so kódà orí rédíò mo ti fẹ́ tú báyìí torí ọ̀tọ̀ lórí ti Facebook àwọn èèyàn tí wọ́n tó wà nínú kí lórúkọ rẹ̀ lórí rédíò so àwọn àmọ́ ó ní o ní táwa ń sọ ni bí náà ọba tán lásọ ẹ̀jẹ̀ ò lè tẹ́lẹ̀ kan náà kò fa ègbú kò fi pè ó ní tí a ní sọ amúdá Tijani sọ ni ọ̀tà kò ìsìláàmù tí a kájú náà ẹ tó lọ page báyìí eléyìí lásán pé kíní kan ọ yẹ kí ló yí gọ́ọ̀mọ̀ dùn ní pé àbáyé fọbẹ̀ mọ́ nítorí ẹ kẹ́yìn o so nítorí ẹ kẹ́yìn ọ̀bọ̀ takẹ́ sọ ni pé nínú ọ̀rọ̀ sọ amúdá Tijani o àbí nínú ọ̀rọ̀ táwa Tijani yà sọ ni pé àwọn nǹkan tí ọ̀dá wà nínú Jawahirul Ma'ani àwọn oṣù náà dẹ̀ hẹ́pù yín wọ́n dẹ̀ bá yín sọ jáde ńbẹ̀ ẹ dákun kí wà ní problem sọ yẹ kó tún dìjà síbẹ̀ yìí náà ti gbà pé nǹkan tí ọ̀dá wà ńbẹ̀ nǹkan tí ọ̀dá yẹn la dẹ̀ wá ń sọ jáde pé eléyìí ọ̀dá eléyìí ọ̀dá sọ yẹ kó tún dìjà adékun nǹkan mi bẹ́ẹ̀ wúlẹ̀ bẹ́ẹ̀ ká sọ ni tẹ́ bá fẹ́ ká sọ ẹ̀yẹ bá mú òrìjìnà bọ́ta pé ọ̀yá o ẹ̀yà ló sọ náà òrìjìnà ni ọ̀yá ẹ wá gbé tábà tí a fa lóòjìnà á wà á lo ọ̀rọ̀ Sheikh Ahmad Tijani ọ̀rọ̀ yín náà là á lò bí Sheikh Ahmad Tijani pé anything tẹ́ bá ti gbọ́n pa mi ẹ bá ń gbé lórí òṣùwọ̀n súnà á wà gbé lórí òṣùwọ̀n kìtàbù àti súnà sọlọ́ngbà nà wíwá tó bá lọ àgbà tí ó bá lọ àtúnjú náà tó kò dìjà ẹjọ tó wá jẹ pé ẹ̀yin Tijani àbálẹ́ lómi tó máa kí ó bí àfáàrùn ẹjọ sí báṣù so ǹsẹ̀ wàhálà kankan ò sínú súnà tí a kàn ní pé káka tí àwọn àfáà súnà tí a ń lọ tí a jẹ́ ọdẹ súnà wọ́n ti bá wa ṣiṣẹ́ lẹ̀ kákan rẹ̀ wúra tí a ń tí a kákàkà kò sí ní tẹ́tẹ́ gbọ́ ní òrùjú láyé tọ́lọ́hún ti fa àwọn ọdẹ súnà òrìjínà tí wọ́n ti bá wa ṣiṣẹ́ lẹ̀ àwa káyìn jẹsẹ̀ wọn ni àwa káyìn jẹsẹ̀ wọn á kàn rà bọ́ bẹ̀ ni pé nítorí ẹgbẹ́ wa ní òrùjú ajá lọ́nu tíra bàbá lágbájá ẹjá lọ́nu tí kìíní kẹfẹ́ á ti kọ́ evidence lọ́wọ́ àwọn kan máa fi ṣe bí láàfin máa fi nà yẹn ṣùgbọ́n tó wáyé pé àwọn ará wájú tí yín ọba yín ṣe wà lé léyìn òlẹ̀ ẹni tí wọ́n wà lẹ́yìn ẹjọ́ ẹtún wọn ṣe àwọn ará wájú súnà ti ṣe ìgbìyànjú náà tí wá ní káka kò sí tuntun kankan mo fọ́nà sí lẹ́rìí kò sí dẹ́nìkan lè gbé wọn wà láì táwọn tó ṣáájú tí wọn ò ti yanjú nítorí orí súnà ò pinnu ṣùgbọ́n tó wáyé pé yín ò ní aṣáájú dáadáa tí wọn ò ṣiṣẹ́ lẹ̀ fún yín tẹ́kàn dá gbogbo ẹ̀rú wọn kó rúrú kọ́ wọn sápàtì ẹ tẹ́ ẹ wà lẹ́yìn síbẹ̀ kẹ́kọ̀ọ́ ẹ yọ náà
ẹ kàn mọ́ sọ wá pé sí gbogbo tí wọ́n sọ ní gàárù máa ní a ní ìdí ẹjọ́ ayọ́ tó ti yé báyìí kẹba ayọ́ pé eléyìí kìí ṣe kíní eléyìí kìí ṣe kíní kí àwọn ohun tí ó kù mẹ́nu dáadáa a ní ìdí original ọlọ́run ṣàánú wa yọ wọlé àdọ́ta ọ̀ṣọ́ rẹ̀ ọ̀rọ̀ kan náà nìkan náà nínú àwọn táìmọ̀ pè ní ẹ̀dà nítorí ọlọ́run torí ànábì ọlọ́run fi dá yàtọ̀ gbogbo àfáàtẹ́ bá rí ti ń sọ bẹ́ẹ̀ sọkúsọ ni wàlẹ́ ọlọ́run ọ̀dà yàtọ̀ nítorí ànábì ọ̀rọ̀ tó clear yóò ṣe àdá ọ̀dàlìjà náà torí ànábì ọ̀dà kìnní kan àkànrógbó tó nù yóò bá lẹ́vù nìyẹn àdéhìyàn torí ànábì kí lọ́lọ́run sọ ọlọ́run ti clear nínú Kùránì wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run láti yàn àtàlìjẹ̀nù yìí dáyìn fún kẹ̀kẹ́ ju kẹwàá jọ́sìn fún lọ torí ìjọsìn ọlọ́run fi dá wa kọ̀ dáhùn torí ànábì sànábì la fẹ́ jọ́sìn fún ìmọ̀lẹ́ ànábì lọ́lọ́run kọ́kọ́ dá so nígbà wá yá wá lọ sí ìbòló nínú àdìsí ìbòló wà nínú àyàkọ́ ní ìbòló wà. Hello. Wa alaikum salam. Mo wà lórí prógámù so ànábì gbọ́ ìmọ̀lẹ́ ànábì ńlọ kọ́ sí kíní kan ẹnu ń bí díà lẹ́tì máa gbọ́ ọkọ̀ sẹ́rì fún ẹni kọ́ má dí tánàbì ti sọ bẹ́ẹ̀ pé ìmọ̀lẹ́ ní Ọlọ́run kọ́kọ́ dá ànábì sọ ohun tọ́lọ́run kọ́kọ́ dá pé tọ́lọ́run kọ́kọ́ dá ní al-qalam so nígbà tánàbì ti á sọ̀rọ̀ lẹ̀ àyà kan máa gbọ́rọ̀ káàkiri no ọ̀pọ̀ ọmọ ti sọ táwọn bàbá sọ lánàá ibi tí wọ́n mọ̀ mọ́ nìyẹn tí àwọn kẹ́yìn náà lè sọ bẹ́ẹ̀ ibi tí wọ́n mọ̀ mọ́ nìyẹn ọ̀pọ̀ ọmọ ti sún ibi tí wọ́n rí iná dé nìyẹn torí pé tá a máa ń gbọ́dọ̀ lọ́nà ọ̀pọ̀lọpọ̀ bàbá náà ìmọ̀lẹ́ ànábì lọ́lọ́run kọ́ níbo ẹjọ́ ayé ti advance kọjá ẹjọ́ 2001 láwa so wá ti wà so 20th century lọ́nà so kẹ́nìkan tó wá gbé padà sí old method ẹjọ́ ń torí ọlọ́run so ayé ti lajú àwọn èèyàn tí kó lórí ìjókòó tí wọ́n ti mọ ọgbọ́n tí ń ṣẹlẹ̀ náà so inshallah ọlọ́run ṣàánú wa à ń retí a ti sọ láti bí before kòrú láti sọ pé gbogbo 2018 ẹjọ ẹfọn alóríjìnà àwọn jáde jáde kì í sórí jìnà ní tó wà tẹ ẹwà tó wá sí àgbé mi máa wù ká ọ̀rọ̀ yìí lè tẹsẹ̀ ṣẹlẹ̀ nílẹ̀ ní tí wọ́n tó ń sọ padà sẹ́rù pa àgbàgbé ni tí má ti treat ọ̀rọ̀ tí mò ń treat tẹ̀ lórí rédíò mo ti sọ̀rọ̀ jàwábì máa ní tó ń kà so kí la burú ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táàfin lóríjìnà eléyìí náà láwọn treat torí pé poison ibẹ̀ ò lè tán poison ibẹ̀ ọlágbára o ṣé amúnà Tìjàní nǹkan lọkọ jàrú máa ní àáfàá súnà kankan ẹ gé fídíò bí táfàá súnà bá ti sọ bẹ́ẹ̀ ó ń rọ burúkú ní ẹ̀yin tẹsí jẹ pé ayé ló ní kinní ẹyìn kọ aburú ẹ wà máa ní ẹyin sí gbogbo Tìjàní àní ṣe àwọn ẹni ókè àwọn ọmọ yín tí ẹ ń ra wùrì àwọn obìnrin wọn ń gbẹmí àwọn èèyàn ń yàrá kò nínú kinní wọn ń tira wọn ti inú sófì huhuhuhu kálukú bọ́ tàrí kẹsàn pé ń jẹ́ sọ̀dá àwọn èèyàn sọ̀rọ̀ burúkú ń pọ̀ náà ààrẹ lómi tí ó sọ pé wọ́n náà tó bá ti kíní kan mo lè taṣọ àṣírí rẹ gbogbo mo lè faṣọ àṣírí rẹ ya táwọn èèyàn sọ ọwọ́ àná jàrú màá níbi àwọn sí wù àná sọ bẹ́ẹ̀ àwọn ará wọn tòní tí wọ́n tó ń sọ bẹ́ẹ̀ àwọn kọ̀ọ̀kan tí wọ́n sọ bẹ́ẹ̀ àwọn àgbààgbà rẹ kan bẹ tí wọn ò sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn á máa wà níjókòó táwọn ọmọ burúkú wọn fi sọ̀rọ̀ tó yẹ kó wọ́n rìde pé orí kí ló wí láìláìláìlá wọn ò ní sọ bẹ́ẹ̀ wọ́n tó bá mi rí báyìí ẹ fún láì kọ́ máa sọ̀rọ̀ so